Oguntola Alamu is my name. The name is a wedlock of the Oguntola Ogunajo dynasty and the Alamu Olaotiipin dynasty on my divine mission of integrating kinsmen with love and service. Kindly join me on this voyage to Olaotiipin compound, Kajola, Iwo. Join me to rejoice with my noble brother, my awesome scientist, public affairs commentator, Olaotiipin Abdul-Akeem AKanji, on his auspicious birthday celebration. My noble brother, Abdul-Akeem AKanji, was born few years ago to Al-Hajj Sulaiman Olaotiipin and Alhaja Idiat Atinuke Olaotiipin. Abdul-Akeem AKanji attended St. Stephen's Anglican Primary School, Iwo, from where he proceeded to my alma mater, Baptist High School, Iwo. Olaotiipin Abdul-Akeem AKanji enrolled for Agronomy at the leading state university in Nigeria, Ladoke Oguntola University of Technology, Ogbomoso, my proud alma mater. This great scientist is blessed without boundary. His career progression saw him as a registrar at Osun State Judicial Service Commission from 2008 to 2012. He later returned to his professional calling in agriculture as he became the agricultural officer, Osun State Ministry of Agriculture and Food Security from 2013 till date. Olaotiipin Abdul-Akeem AKanji, congratulations on your birthday. I wish you long life. I wish you healthy life. I wish you a prosperous life. I wish you a life filled with monumental progress and achievement. On behalf of the entire Olaotiipin dynasty, I congratulate you, I rejoice with you, I celebrate you on this auspicious occasion. Your darling wife, your heartthrob, your jewel of inestimable value, Mrs. Raji Rahman Olaotiipin celebrates you. Olaotiipin Abdul Malik celebrates you. Olaotiipin Abdul Baki celebrates you. Olaotiipin Abdul Salam celebrates you. You are a proud father, proud brother, an illustrious son of Iwoland. Ọmọ ìyá mi Olaotiipin Abdul-Akeem AKanji, wàá dàgbà, wàá dògbó, wàá fọwọ́ pawú, wàá fèrègì jobi. Ọdọọdún làá rórógbó, ọdọọdún làá ráwùsá, síbọ̀dọọdún làá rọ́mọbì lórí àtẹ. Abdul-Akeem AKanji, ọmọ Olaotiipin, ìwọ lọmọ sìn ọmọ ógọ́, ìwọ lọmọ ọlá lọ́jẹ́, ààrẹ ọ̀jẹ́ tọlọ́jọ́ wọn, ikú jẹ́nra àgbóṣògbó, ìwọ lọmọ agbómọ́gbóhùn, ṣé bí ìwọ lọmọ òkú yálé sùn ní ẹ̀yẹn, ìwọ lọmọ ọláṣíjì, ọ̀la ni mò ń lọ, ọ̀la kì í sọjọ́ èrò mọ́jà lẹ́kàn. Ìwọ lọmọ aníṣùmọ̀ lóògùn yan, abobìnrin kún yunmuyunmu nísàlẹ̀ yíyẹ̀wò. Ìwọ lọmọ ọlọ́rọ̀ lágùn bẹ́ẹ̀, ọmọ ọ̀sìn ọmọ ógọ́, ìwọ nílé ọmọ olódò ọba. Ìwọ olódò ọba, ilé odídẹrẹ́ o, ọkọ̀ ṣáá ni wá ẹ̀ka o, ire ìwọ là ń fẹ́ o. Ẹwà ọmọ Ìwó, ẹwà ará ọ̀rẹ́ wa, ẹ jẹ́ ká gbéwó gòkè o, ire ìwọ là ń fẹ́ o. Ilé mi lóko lódò, oko ayé wa o, ẹ bá wa gbéwó gòkè o, ire ìwọ là ń Ìwọ lọmọ atẹ́nigbọ́lá, ìwọ lọmọ atẹ́nigbọ́rẹ́, ìwọ lọmọ Ìwó tí ò ní lẹ̀kùn, bẹ́ẹ̀ ni wọn ò ní kọ́kọ́rọ́, ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń délé níwò lódò ọba.
ìlú tẹ́rù wa ò gbọ́dọ̀ jẹ́ mọ́dẹ́rin tí wọ̀fà wa kò gbọ́dọ̀ jẹ́ mọ́gbẹ̀dẹ̀. Mo ṣe bọ́mọ bíbí inú wa níjẹ́ mọ́dẹ́rin, ọmọ bíbí inú wa níjẹ́ mọ́gbẹ̀dẹ̀. Àní bí wo kọ́là bí wo lówó ẹrú tí ń ṣe wá ní ràmí tàmí tó wá ní tiwa ọjàre. Àwa lọmọ olólà tí ń ṣàkẹ́kẹ́, àwa lọmọ olólà tí ń bọ̀ àbàjá. Àgbèrè ni wá wọn kì í gbowó là lọ́wọ́ bàbá tiwa. Àwa lọmọ arẹrú kọ́mọ Abdul-Akeem AKanji, àwa lọmọ arẹrú béèrè ni. Darling brother, have a fantastic birthday celebration. Have a lovely birthday celebration. We love you. Ìgbà ọdún kan ṣoṣo ni. Gbogbo olólùfẹ́ mi nílé lóko lájọ, mo ti lékún ládùn. Àwọn ọjọ́ ìbí rẹ̀ ẹ wá mú ti yín. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣé tá bá mi dúpẹ́. Ẹ̀yin tá fún mi lẹ́bùn, àtẹ̀yin tá kí mi. Ẹ ṣé mo dúpẹ́.